ọlọ́run o ta la fẹ́ pé tí o máa ń ṣe ọlọ́run ọba tó ju ayé lọ ni, ọba tó jẹ́ ẹ̀dá lọ ni, ọba tó mọ nǹkan tí gbogbo èèyàn mọ̀, ọba lánàá ọba lẹ́nu ọba lọ́jọ́ gbogbo. Ṣàánú wa ní Nàìjíríà, wá ṣàánú wa nílẹ̀ Yorùbá. Ìyàn fà ẹ má balẹ̀ Nàìjíríà jẹ́, ẹ má balẹ̀ Yorùbá jẹ́. Lọ́yọ̀ state nílùú akíkanjú níbi tí Yorùbá ti ṣẹ̀, ẹ̀yin wá sọ pé ẹ fẹ́ ṣe ríà. Ìmáàmù wo orí nǹkan tó dálẹ̀, orí táwọn títí ẹ bá béèrè nǹkan tí wọ́n bá fún wọn wà láàṣẹ wọ́n ti béèrè ó láwọn fẹ́ 1 billion. Àwọn tó mú sínú ẹ̀wọ̀n ní kan fi wọ́n lẹ̀, lẹ́yìn wọn láwọn fẹ́ mọ́tò, lẹ́yìn ìyẹn wọn láwọn fẹ́ ṣe ríà nílẹ̀ Yorùbá lọ́yọ̀ state. Ìmáàmù wo orí nǹkan tó dálẹ̀, dókítà oníbẹ̀lẹ́nu orí nǹkan tó dálẹ̀, orí nǹkan tó sọmọdé Yorùbá. Gbogbo agbọ́n tí arákùnrin yìí sọ, ẹ̀gbọ́n Koko Zaria, gbogbo agbọ́n tóbi nípa àwọn ajínigbé tí wọ́n kó àwọn ọmọ nílùú Ọ̀yọ́ láìpẹ́ yìí. Àbí Allah bẹ̀rẹ̀ kọ́mọ́ sábà ní dáhùn ọmọ yẹn padà lálàáfíà àti gbogbo ẹni tó bá wà ní ìkáwọ́ àwọn ẹ̀dá burúkú yẹn. Oye, àwọn òní ti torí pé bóyá àwọn ẹ̀dá jákujàku yun, àní ti torí pé bóyá wọ́n fẹ́ sásábẹ́ ìsìláàmù fi máa ṣàbúrú fáwọn èèyàn ká mọ́ sọ yìí ti ń jẹ́ ojúlówó ọ̀rọ̀. So àwọn ẹ̀dá burúkú tí wọ́n já ọmọ yìí kó, oye, tí wọ́n request fún ṣẹ̀ríà nílùú Ọ̀yọ́, tẹ́ bá ní kẹ́lómi wá ṣe àlùwàlá nínú wọn, ó lè má mọ àlùwàlá ṣe rárá àti rárá, tẹ́ bá ní kẹ́lómi wá kírun nínú wọn, ó lè má mọ ìrun kí, like ó lè má mọ àwọn rules tó guide ìrun kíkí. Ṣé irú àwọn eléyìí ni wọ́n wà apply ṣẹ̀ríà àbí wọ́n kàn ń ṣe ìranù ẹlẹ́yàmẹ̀yà káàkiri kán lọ́bẹ̀ẹ́ dàmọ́sá fi wọ́n mọ̀nà. But nevertheless, notwithstanding, ìrẹ́ Koko Zaria, broda Koko Zaria, ẹ̀gbọ́n Koko Zaria, agbẹnusọ àwọn aláṣìṣe, agbẹnusọ àwọn ẹlẹ́bọlẹ̀ Yorùbá, ìwọ náà ń bá wọn sunkún yí pé ìmọ̀ sọ yí pé ṣẹ̀ríà ni afẹ́lẹ̀ Yorùbá òun ló fa gbogbo àwọn kan yìí. Irọ́ ni ilẹ̀ Haúsá, èyí tí ń ṣẹlẹ̀ ilẹ̀ Haúsá ó ju èyí tí ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá yàn lọ, wallahi alazim, tí gbogbo yín náà sì mà. So èmi yìí tí mò ń sọ̀rọ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ. Allah bẹ̀ẹ́dà ló kó èmi yọ ní 2024 September 2024. Allah bẹ̀ẹ́dà ló kó mi yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé láti ọ̀nà Kaduna sí Kano bí. Láti ọ̀nà Kaduna sí Kano bí. Mo ní lecture ní Kano, oye, òru lèmi àti driver mi la fi gbéra kúrò ní ìlú bí tí mo wà, ká wọ ojú ọ̀nà lọ́tà lọ sí Kano, oye. So a ti fẹ́ wọ Kano báyìí kí n sọ pé àwọn ní àwọn oko Kaduna yẹn àbí àwọn oko Zaria yẹn. So àwọn agbésùnmọ̀mí yìí wọ́n ti fi àwọn igi wọ́n ti fi dáná lọ, wọ́n ti fi àwọn nǹkan dáná lọ. Allah bẹ̀ẹ́dà nìkan ló kó wa yọ, kì í sọgbọ́n kankan dáadáa o, wallahi alazim. So torí wọ́n mú àwọn nǹkan lẹ́yìn wa, oye báyìí wọ́n mú àwọn nǹkan lẹ́yìn wa, Allah bẹ̀ẹ́dà ló kó wa yọ. So ilẹ̀ Haúsá nìyẹn. So ẹ̀sìn káwọn lára gidigidi nílẹ̀ Haúsá bí tó ń tilẹ̀ náà ṣe ṣẹ̀ríà làwọn eléyìí ń fẹ́ ni wọ́n fi ń jáwé yẹn gbé. Now tẹ́ bá wá lẹ́ẹ̀fẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá, mo ti fi ọ̀rọ̀ àwọn èèyàn jákujàku yẹlẹ̀ wọn àmọ́ tí wọ́n sọ torí wọn àmọ́ ń pa ẹ̀sìn. So tó bá tiẹ̀ ní kí wọ́n lo ṣẹ̀ríà àwọn ṣẹ̀ríà àwọn eléyìí ni wọ́n wà ní kí wọ́n máa lo ṣẹ̀ríà láwọn èèyàn lórí láwọn ẹni tí wọ́n gbọ́n kan yín pa ẹ̀sìn Allah bẹ̀ẹ́dà torí tó bá gbẹ́sìn yìí kò ní máa jáwé yẹn gbé káàkiri. So now ẹ wá lẹ́ẹ̀fẹ́ ṣẹ̀ríà, kí ni tẹ́ fẹ́ káwọn èèyàn ṣe? Mo fẹ́ káùntì àwọn ìwà ìbílẹ̀ jẹ́ kankanlẹ̀ kí wọ́n béèrè lọ́wọ́ èèyàn máa láṣìṣe àti ìwọ Koko Zaria, ìjìyà tí ń bẹ fáwọn nǹkan yìí nínú ìlànà Yorùbá tó bá bọ́ pọ̀dọ̀ mu. Ẹni tó bá ṣe ìsìnà, tó bá ṣe àgbèrè, tó bá ti lọ́kọ nílé àbí tó ti níyàwó nílé nínú ìsìlámù, ṣẹ̀ríà ní kí wọ́n lẹ̀ lóko gbà. Ó rò dé ti yín àbí ọpọlọ yín gbóná látara rẹ̀ pé wọ́n ṣe lè lẹ ẹni tó ṣàgbèrè lóko gbà. Ọ̀dà káwá sọ pé bóyá ìkan nínú yín ló ká ọkùnrin mẹ́yàwó rẹ̀ lórí, kí ni ó ṣe? Wallahi ó dá mi lójú pé orí rẹ̀ ó gbóná níbi transformer yóò gbóná níbi transformer lòkù, oye. So kí wá ní ìjìyà tí ń bẹ fún? Kí ní ìjìyà tí ń bẹ fún? So ìjìyà tí ń bẹ fún yẹn nǹkan jákujàku ni nínú ìlànà Yorùbá. Ẹ lu obìnrin ní mágùn nítorí kí ẹni tó bá súnmọ́ tí èyí ṣẹni tó yẹ kó súnmọ́ kó bá lò pọ̀, tó bá lò pọ̀ kó tàtà rẹ̀ kó sọdá sí ọ̀run àbí bẹ́ẹ̀ kọ́. Ẹlòmíì yóò máa tàkìtì ní tí ó fi kú, ẹlòmíì yóò máa mú omi ní tí ó fi lọ kó sínú odò tí ó fi kú. So ṣé léyìí ni a fi rọ́pò òfin ọba tó dá wa tí ó fi kó àwọn èèyàn lọ́gbọ́n láti má lè ṣe kíni, láti má lè ṣàgbèrè? So meanwhile nínú ìlànà Yorùbá yìí náà ó ní àwọn oògùn jákujàku tí wọ́n fi máa ń gbé mọ́gùn kúrò lára obìnrin tí ọkùnrin ó fi bá sùn fáìn. Ẹni pé ẹ̀sí lójú ọ̀nà rárá àti rárá. Àmọ́ tẹ́nìkan bá ṣe àgbèrè tí wọ́n dẹ̀ lóko pa yóò kọ́ àwọn ẹlòmíì lọ́gbọ́n wọn ní fẹ́ ṣe mọ́. Ṣẹ̀ríà dá púpọ̀, ẹ̀yin náà nílà káì kankan. Ṣé ibi táwọn wà padà sínú ìlànà Yorùbá tó ń pè ìlànà ìyẹra ẹni jẹ ni. Ìrẹ́ Koko Zaria, káàsùn gbogbo fi gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ ó fi kọ́rọ̀ jọ, ó ṣe wàhálà, ó dààmú, ó kó dúkìá jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnìkan wá dé lọ́sàn kan òru kan ó wájú gbogbo ẹ̀kọ́ ẹ̀ wá mú, kí ni tẹ́ ṣe fún? Nílànà Yorùbá ẹ fi lé àbí ẹ fọwọ́ ra lórí, ìrọ̀lẹ́ ń pa ẹ mú èrè lọ sí di ogun tí wọ́n lọ ṣépè fún di ogun. Ṣe eléyìí náà dá tí ìgé lọ́wọ́ ò bá dá, ṣé kí wọ́n mú lọ sí di ogun kí wọ́n lọ ṣépè fún di ogun
òun ló wá dáa ẹ̀yin lẹ́mọ̀ jáde jàtí dẹ́ẹ̀dá kan wọ̀nyí alábẹ́ẹ̀dá òfin mọ́nà ẹ̀ mọ́tẹ́ ìṣe jáde common sense yóò wà common sense kàrà àti rárá. ọlọ́run o ta la fẹ́ pé tí ó máa ṣe ọlọ́run ọba tó ju ayé lọ ni ọba tó jẹ̀dá lọ ni ọba tó mọ nǹkan tí gbogbo èèyàn mọ̀ ọba lánàá ọba lẹ́ni ọba lọ́jọ́ gbogbo ṣàánú wa ní nàìjíríà wá ṣàánú wa nílẹ̀ yorùbá ẹ̀yin àfà ẹ má balẹ̀ nàìjíríà jẹ́ ẹ má balẹ̀ yorùbá jẹ́ lọ́yọ̀ state nílùú akíkanjú níbi tí yorùbá ti tẹ̀ èyí wá sọ pé ẹ fẹ́ sí ríà ìmámù wo orí nǹkan tó dálẹ̀ orí táwọn ti tiẹ̀ bá béèrè nǹkan tí wọ́n bá fún wọn wà láàṣẹ wọ́n ti béèrè ó láwọn fẹ́ 1 billion àwọn tó ń mú sínú ẹ̀wọ̀n nìkan fún wọn lẹ̀ lẹ́yìn wọn láwọn fẹ́ mọ́tò lẹ́yìn yẹn wọn láwọn fẹ́ ṣe ríà ilẹ̀ yorùbá lọ́yọ̀ state ìmámù wo orí nǹkan tó dálẹ̀ dókítà oníbẹ̀lẹ́nu orí nǹkan tó dálẹ̀ orí nǹkan tó sọmọdé yorùbá dẹ́. alhamdulillah adúgbò fún allah subhanahu wa ta'ala atúrẹ̀kẹ́tì fún nabi muhammad sallallahu alaihi wasallam ike allahu azza wa jal atúrẹ̀ alijita rẹ̀ kuma bá nabi wa muhammad kuma bá wọn rálẹ̀ rẹ̀ kó sì bá wọn sahaba rẹ̀ ẹ̀yẹ́ máa yà ní islam lórí sunnah nabi muhammad akirawa ikpe salamu alaikum wa rahmatullahi wa barakatuh. gbogbo agbọ́n tí arákùnrin yìí sọ ẹ̀gbọ́n Koko Zaria gbogbo agbọ́n tóbi nípa àwọn ajínigbé tí wọ́n kó àwọn ọmọ nílùú Ọ̀yọ́ láìpẹ́ yìí abẹ́lọ́bẹ̀ ẹ̀dá kó má ṣàbà ní dáwọn ọmọ yẹn padà lálàáfíà àti gbogbo ẹni tó bá wà ní ìkáwọ́ àwọn ẹ̀dá burúkú yẹn. oye àwọn òní ti torí pé bóyá àwọn ẹ̀dá jákujàkun àní ti torí pé bóyá wọ́n fẹ́ sásábẹ́ ìsìláàmù fi máa ṣàbúrú fáwọn èèyàn ká má sọ yìí ti ń jẹ́ ojúlówó ọ̀rọ̀. so àwọn ẹ̀dá burúkú tí wọ́n já ọmọ yìí kó oye tí wọ́n ń request fún ṣẹ̀ríà nílùú Ọ̀yọ́ tẹ́ bá ní kẹ́lómi wá ṣe àlùwàlá nínú wọn ó lè má mọ àlùwàlá ṣe rárá àti rárá ó lè má mọ àlùwàlá ṣe rárá àti rárá tẹ́ bá ní kẹ́lómi wá kírun nínú wọn ó lè má mọ ìrun kí like ó lè má mọ àwọn rules tó guide ìrun kíkí ṣé irú àwọn eléyìí ni wọ́n wà apply ṣẹ̀ríà àbí wọ́n kàn ń ṣe ìranù ẹlẹ́yàmẹ̀yà káàkiri kán lọ́bẹ̀ ẹ̀dá mọ́sá fi wọ́n mọ̀nà but nevertheless notwithstanding ìrẹ́ Koko Zaria broda Koko Zaria ẹ̀gbọ́n Koko Zaria agbẹnusọ àwọn aláṣìṣe agbẹnusọ àwọn ẹlẹ́bọlẹ̀ yorùbá ìwọ náà ń bá wọn sunkún wípé ìmọ̀ sọ wípé ṣẹ̀ríà ni afẹ́lẹ̀ yorùbá òun ló fa gbogbo àwọn kan yìí irọ́ ni ilẹ̀ haúsá èyí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá ó ju èyí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá yàn lọ wallahi alazim tí gbogbo yín náà sì mà so èmi yìí tí mò ń sọ̀rọ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ alọ́bẹ̀ẹ́dà ló kó èmi yọ ní 2024 September 2024 alọ́bẹ̀ẹ́dà ló kó mi yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé láti ọ̀nà Kaduna sí Kano bí láti ọ̀nà Kaduna sí Kano bí mo ní lecture ní Kano oye òru lèmi àti driver mi la fi gbéra kúrò ní kíni kúrò ní ìlú bí tí mo wà ta wọ ojú ọ̀nà lọ́tà lọ sí Kano oye so a ti fẹ́ wọ Kano báyà kí n sọ pé a wà ní àwọn oko Kaduna yẹn àbí àwọn oko Zaria yẹn so àwọn agbésùnmọ̀mẹ́ yìí wọ́n ti fi àwọn igi wọ́n ti fi dáná lọ wọ́n ti fi àwọn nǹkan dáná lọ alọ́bẹ̀ẹ́dá nìkan ló kó wáyọ̀ kìí sọgbọ́n kankan dáadáa wallahi alazim so torí wọ́n mú àwọn nǹkan lẹ́yìn wa ó yẹ báyìí wọ́n mú àwọn nǹkan lẹ́yìn wa alọ́bẹ̀ẹ́dá ló kó wáyọ̀ so ilẹ̀ haúsá nìyẹn so ẹ̀sìn ká wọn lára gidigidi nílẹ̀ haúsá bí tó ti bẹ́ẹ̀ náà ṣe ṣẹ̀dẹ́ àlàwọn eléyìí ń fẹ́ ni wọ́n fi ń jáwé yẹn gbé. barakallahu fikum emmanuel ẹ̀sìn wa lórí fundraising èyí tí a ń béèrè fún so ẹgbẹ́ bá ti ṣe lálàyé tá a ṣe ń ṣe lálàyé lọ ìgbà fẹ́ fẹ́ra lẹ̀ fún lékewà àti mọ́sálásí oye sọ́tà ìsọ pé ilẹ̀ náà lọ fún 40 million naira alhamdulillah lọ́wọ́ ẹ̀dá ní ká ti realize 6,563,000 naira tó ń túnmọ̀ sí pé tó kún wájú wá ń sin 7,437,000 naira àròyìn tá lọ́wọ́ ẹ̀dá bá ṣe gbàláyè fún nínú arziki kẹ má ṣàbáwá dá sí o àwọn tí wọ́n ti dá sí ká lọ́wọ́ ẹ̀dá kó má ṣàṣà àdípele arziki fún wọn kó sì ṣe ìlọ́po arziki fún wọn so àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmed Yusuf oye ẹ̀yìn nínú ẹ̀sìn wa èyíkéyìí information tẹ́ bá gbọ́ nípa fundraising yìí tí ìbá ti ṣe látòrí péjì wa yìí tí ń ṣe Al-Yaqeen Institute oye so èyí tẹ́ rí tó ní blue badge yìí tàbí péjì wa lórí TikTok so Kitab and Sunnah oye Kitab and Sunnah so tàbí kẹ́ lórí channel wa lórí YouTube tí ń ṣe Al-Yaqeen Institute so tí ìbá sì ṣe account number èyí tá a pè fún wa tó jẹ́ ti Unity Bank àbí kẹ́ tó jẹ́ ti Opay tá a kọ sórí flyer wa yìí so ẹ má ṣe kíni ẹ má take it serious oye báyìí so àkáǹtì wa tá ń gbọ́ owó yìí sí Unity Bank àti kíni àti Opay oye òun ló sì wà lórí flyer kí lọ́bẹ̀ẹ́dà mẹ́ṣà sanwó lẹ́sàn lórí. now tẹ́ bá wá lẹ́ẹ̀fẹ́ ṣẹ̀rí àlẹ́ Yorùbá bó ti fi ọ̀rọ̀ àwọn èèyàn jákujàkun yẹlẹ̀ wọn àmọ́ tí wọ́n ń sọ torí wọn àmọ́ ń pa ẹ̀sìn
so tó bá tiẹ̀ ní pọ́n lo ṣẹ̀rí àwọn ṣé báwo lẹ́yìn ni wọ́n wà ní pọ́n máa lo ṣẹ̀rí àwọn èèyàn lórí láwọn ẹni tó gbọ́n kan yín pa ìsìn ọlọ́bẹ̀ ẹ̀dá tó lẹ́ni tó bá gbẹ́sìn yìí kò ní máa já àwọn èèyàn gbé káàkiri. So now ẹ wá lẹ́ẹ̀fẹ́ ṣẹ̀rí à kí ni tẹ́ fẹ́ káwọn èèyàn ṣe. Mo fẹ́ káùntì àwọn ìwà ìbìlẹ̀ jẹ́ kankanlẹ̀ kí wọ́n béèrè lọ́wọ́ èèyàn máa láṣìṣe àti ìwọ Koko Zaria ìjìyà tí ń bẹ fáwọn nǹkan yìí nínú ìlànà Yorùbá tó bá bọ́ pọ̀dọ̀ mu. Ẹni tó bá ṣe ìsìnà tó bá ṣe àgbèrè tó bá ti lọ́kọ nílé àbí tó ti níyàwó nílé nínú ìsìláàmù ṣẹ̀ríà ní kí wọ́n lẹ̀ lóko pa. Ó rùn létí yín àbí ọpọlọ yín gbóná látara rẹ̀ pé wọ́n ṣe lè lẹ ẹni tó ṣàgbèrè lóko pa. Ọ̀dà káwá sọ pé bóyá ìkànnì yín ló ká ọkùnrin mẹ́yàwó rẹ̀ lórí kí ni ó ṣe? Wàláhì ó dá mi lójú pé orí rẹ̀ ó gbóná níbi transformer yóò gbóná níbi transformer lókù. Oye so kí wá ní ìjìyà tí ń bẹ fún kí ní ìjìyà tí ń bẹ fún? So ìjìyà tí ń bẹ fún yẹn nǹkan jákujàku ni nínú ìlànà Yorùbá. Ẹ lu obìnrin ní mágùn nítorí kí ẹni tó bá súnmọ́ tí èyí ṣe ẹni tó yẹ kó súnmọ́ kó bá lò pọ̀ tó bá bá lò pọ̀ kó tàtà rẹ̀ kó sọdá sí ọ̀run àbí bẹ́ẹ̀ kọ́. Ẹlòmíì yóò máa tàkìtì ní tí ó fi kú, ẹlòmíì yóò máa mu omi ní tí ó fi lọ kó sínú odò tí ó fi kú. So ṣé léyìí ni a fi rọ́pò òfin ọba tó dá wa tí ó fi kó àwọn èèyàn lọ́gbọ́n láti má lè ṣe kíni láti má lè ṣàgbèrè. So meanwhile nínú ìlànà Yorùbá yìí náà ó ní àwọn oògùn jákujàku tí wọ́n fi máa ń gbé mọ́gùn kúrò lára obìnrin tí ọkùnrin ó fi bá a sùn fáìn ẹni pé ẹ̀sìn lójú ọ̀nà rárá àti rárá. Àmọ́ tẹ́nìkan bá ṣe àgbèrè tí wọ́n dẹ̀ lóko pa yóò kọ́ àwọn ẹlòmíì lọ́gbọ́n wọn ní fẹ́ ṣe mọ́. Ṣẹ̀rí àdá púpọ̀ ẹ̀yin lẹ̀ nílà káì kankan ṣébi táwọn wà padà sínú ìlànà Yorùbá tó pé ìlànà ìyẹra ẹni jẹ ni. Ìrẹ́ Koko Zaria táàsùn gbogbo fi gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ ó fi kọ́rọ̀ jọ ó ṣe wàhálà ó dààmú ó kó dúkìá jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan wá dé lọ́sàn-án kan òru kan ó wájú gbogbo ẹ̀kọ́ ẹ̀ wá mú kí ni tẹ́ ṣe fún nílànà Yorùbá ẹ filẹ̀ àbí ẹ fọwọ́ ra lórí ìrọ́lẹ̀ ń pa ẹ mú èrè lọ sí Diogun tí wọ́n lọ ṣépè fún Diogun. Ṣe eléyìí náà dáa tí ìgé lọ́wọ́ ò bá dáa ṣé kí wọ́n mú lọ sí Diogun kí wọ́n lọ ṣépè fún Diogun òun ló wá dáa ẹ̀yẹn lẹ́wọ̀n jáde títẹ̀ ìdákan wọ̀nyí alọ́bẹ̀ ẹ̀dá òfin mọ́ ẹ̀ mọ́tẹ́ ìṣe jáde common sense yóò wà common sense rárá àti rárá. Ọlọ́run o ta la fẹ́ pé tí o máa ṣe Ọlọ́run ọba tó ju ayé lọ ni ọba tó jẹ̀dá lọ ni ọba tó mọ nǹkan tí gbogbo èèyàn mọ̀ ọba lánàá ọba lẹ́nu ọba lọ́jọ́ gbogbo ṣàánú wa ní Nàìjíríà wá ṣàánú wa nílẹ̀ Yorùbá ẹ̀yin àfà ẹ má balẹ̀ Nàìjíríà jẹ́ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ lọ́yọ̀ state nílùú akíkanjú níbi tí Yorùbá ti tẹ̀ ẹ̀yin wá sọ pé ẹ fẹ́ sí ríà ìmámù wo orí nǹkan tó dálẹ̀ orí táwọn ti tiẹ̀ bá béèrè nǹkan tí wọ́n bá fún wọn wà láàṣẹ wọ́n ti béèrè ó wọ́n láwọn fẹ́ 1 billion àwọn tó ń mú sínú ẹ̀wọ̀n nìkan fún wọn lẹ̀ lẹ́yìn wọn láwọn fẹ́ mọ́tò lẹ́yìn ìyẹn wọn láwọn fẹ́ ṣe ríà ilẹ̀ Yorùbá lọ́yọ̀ state ìmámù wo orí nǹkan tó dálẹ̀ dókítà oníbẹ̀lẹ́nu orí nǹkan tó dálẹ̀ orí nǹkan tó sọmọdé Yorùbá. Alhamdulillah adúgbò fún Allah subhanahu wa ta'ala atọ̀rọ̀ kí a ti fi fẹ́nà wa Muhammad sallallahu alaihi wasallam ike Allah azza wa jal àtúrẹ́ àlejò tẹ́lẹ̀ kuma bá nabi wa Muhammad kuma bá wàrà rẹ̀ kó sì bá wọn sahaba rẹ̀ ẹ̀yà ma yà ní Islam lórí sunnah nabi wa Muhammad akira wa ikpe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo alágbọ́n tí arákùnrin yìí sọ ẹ̀gbọ́n Koko Zaria gbogbo alágbọ́n tóbi nípa àwọn ajínigbé tí wọ́n kó àwọn ọmọ nílùú Ọ̀yọ́ láìpẹ́ yìí abẹ́ lọ́bẹ̀ẹ́ ẹ̀dá kó má ṣàbà ní dáhùn ọmọ yẹn padà lálàáfíà àti gbogbo ẹni tó bá wà ní ìkáwọ́ àwọn ẹ̀dá burúkú yẹn. Oye àwọn òní ti torí pé bóyá àwọn ẹ̀dá jákujàku yìí àní ti torí pé bóyá wọ́n fẹ́ sá sábẹ́ Islam fi máa ṣàbúrú fáwọn èèyàn ká má sọ yìí tí ń jẹ́ ojúlówó ọ̀rọ̀. So àwọn ẹ̀dá burúkú tí wọ́n já ọmọ yìí kó oye tí wọ́n ń request fún ṣẹ̀ríà nílùú Ọ̀yọ́ tẹ́ bá ní kẹ́lómi wá ṣe àlùwàlá nínú wọn ó lè má mọ àlùwàlá ṣe rárá àti rárá tẹ́ bá ní kẹ́lómi wá kírun nínú wọn ó lè má mọ ìrun kí like ó lè má mọ àwọn rules tó guide ìrun kíkí. Ṣé irú àwọn eléyìí ni wọ́n wà apply ṣẹ̀ríà àbí wọ́n kàn ń ṣe ìranù ẹlẹ́yàmẹ̀yà káàkiri kán lọ́bẹ̀ ẹ̀dá mọ́sá fi wọ́n mọ̀nà. But nevertheless notwithstanding ìrẹ́ Koko Zaria broda Koko Zaria ẹ̀gbọ́n Koko Zaria agbẹnusọ àwọn aláṣìṣe agbẹnusọ àwọn ẹlẹ́bọlẹ̀ Yorùbá ìwọ náà ń bá wọn sunkún yí pé ìmọ̀ sọ yí pé ṣẹ̀ríà ni afẹ́lẹ̀ Yorùbá òun ló fa gbogbo àwọn kan yìí irọ́ ni ilẹ̀ Haúsá èyí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ó ju èyí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yàn lọ wallahi alazim tí gbogbo yín náà sì mà. So èmi yìí tí mò ń sọ̀rọ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ
Allah bẹ́ẹ̀dà ló kó èmi yọ ní 2024 September 2024 Allah bẹ́ẹ̀dà ló kó mi yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé láti ọ̀nà Kaduna sí Kano bí láti ọ̀nà Kaduna sí Kano bí mo ní lecture ní Kano oye òru lèmi àti driver mi la fi gbéra kúrò ní ìlú bí tí mo wà ta wọ ojú ọ̀nà lọ́tà lọ sí Kano oye so a ti fẹ́ wọ Kano báyìí kí n sọ pé a wà ní àwọn oko Kaduna yẹn àbí àwọn oko Zaria yẹn so àwọn agbésùnmọ̀mí yìí wọ́n ti fi àwọn igi wọ́n ti fi dáná lọ wọ́n ti fi àwọn nǹkan dáná lọ Allah bẹ́ẹ̀ dání nǹkan ló kó wáyọ̀ kì í sọgbọ́n kankan tá a dá o wallahi alazim so torí wọ́n mú àwọn nǹkan lẹ́yìn wa oye báyìí wọ́n mú àwọn nǹkan lẹ́yìn wa Allah bẹ́ẹ̀ dá ló kó wáyọ̀ so ilẹ̀ Haúsá nìyẹn so ẹ̀sìn ká wọn lára gidigidi nílẹ̀ Haúsá bí tó ń ti bẹ́ẹ̀ náà ṣe ṣẹ̀rí àlàwọn eléyìí ń fẹ́ ni wọ́n fi ń jáwé yẹn gbé. Barakallahu fikum emmanuel ẹ̀sìn wa lórí fundraising èyí tí a ń béèrè fún so gẹ́gẹ́ bá ti ṣe lálàyé tá a ṣe ń ṣe lálàyé lọ ìgbà fẹ́ fira lẹ̀ fún lè kéwà àti mọ́sálásí oye sọta ìsọpé ilẹ̀ náà lọ fún 40 million naira alhamdulillah lọ́wọ́lọ́wọ́ ẹ̀dá ní káàtì realize 6,563,000 naira tó túnmọ̀ sí pé tó kún wájú wá ń sin 7,437,000 naira àrò yìí tálọ́bẹ̀ ẹ̀dá bá ṣe gbàláyé fún nínú arziki kẹmọ́ ṣàbàbà dá sí o àwọn tí wọ́n ti dá sí kálọ́bẹ̀ ẹ̀dá kọmọ́ ṣàṣà àdípẹ̀lẹ̀ arziki fún wọn kó sì ṣe ìlọ́po arziki fún wọn so àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf oye ẹ̀yìn máa nínú ẹ̀sìn wa èyíkéyìí information tẹ́ bá gbọ́ nípa fundraising yìí tí ẹ bá ti ṣe látòrí péjì wa yìí tí ń ṣe Al-Yaqeen Institute oye so èyí tẹ́ rí tó ní blue badge yìí tàbí péjì wa lórí TikTok so Kitab and Sunnah oye Kitab and Sunnah so tàbí kẹ́ lórí channel wa lórí YouTube tí ń ṣe Al-Yaqeen Institute so tí ẹ bá sì ṣe account number èyí tá a pè fún wa tó jẹ́ ti Unity Bank àbí kẹ́ tó jẹ́ ti Opay tá a kọ sórí flyer wa yìí so ẹ má ṣe kíni ẹ má take it serious oye báyìí so àkáǹtì wa tá à ń gbọ́ owó yìí sí Unity Bank àti kíni àti Opay oye òun ló sì wà lórí flyer kí ọlọ́bẹ̀ ẹ̀dá mẹ́ṣà sanwó ẹlẹ́sàn lórí. now tẹ́ bá wá lẹ́ẹ̀fẹ́ ṣẹ̀rí àlẹ́ Yorùbá mo ti fi ọ̀rọ̀ àwọn èèyàn jákujàku nílẹ̀ wọn àmọ́ tí wọ́n ń sọ torí wọn àmọ́ ń pa ẹ̀sìn so tó bá tiẹ̀ nípa lo ṣẹ̀rí àwọn ṣẹ́rù àwọn eléyìí ni wọ́n wà nípa wọn lo ṣẹ̀rí àdáwọn èèyàn lórí láwọn ẹni tí wọ́n gbọ́n nǹkan yín pa ẹ̀sìn ọlọ́bẹ̀ ẹ̀dá torí tó bá gbẹ́sìn yìí kò ní máa jáwé yẹn gbé káàkiri so now ẹ wá lẹ́ẹ̀fẹ́ ṣẹ̀rí à kí ni tẹ́ fẹ́ káwé yẹn ṣe mo fẹ́ káùntì àwọn ìwà ìbìlẹ̀ jẹ́ kankanlẹ̀ kí wọ́n béèrè lọ́wọ́ èèyàn máa láṣìṣe àti ìwọ Koko Zaria ìjìyà tí ń bẹ fún àwọn nǹkan yìí nínú ìlànà Yorùbá tó bá bọ́ pọ̀lọ́mù ẹni tó bá ṣe ìzìnà tó bá ṣe àgbèrè tó bá ti lọ́kọ nílẹ̀ àbí tó ti níyàwó ńlé nínú ìsìláàmù ṣẹ̀ríà ní kí wọ́n lẹ̀ lóko pa ó rùn létí yín àbí ọpọlọ yín gbóná látara rẹ̀ pé wọ́n ṣe lè lẹ ẹni tó ṣàgbèrè lóko pa ọ̀dà káwá sọ pé bóyá ìkan nínú yín ló ká ọkùnrin mẹ́yàwó rẹ̀ lórí kí ni ó ṣe wàláhì ó dá mi lójú pé orí rẹ̀ ó gbóná níbi transformer yóò gbóná níbi transformer lòkù oye so kí wá ní ìjìyà tí ń bẹ fún kí ní ìjìyà tí ń bẹ fún so ìjìyà tí ń bẹ fún yẹn nǹkan jákujàku ni nínú ìlànà Yorùbá ẹ lu obìnrin ní mágùn nítorí kí ẹni tó bá súnmọ́ tí èyí ṣe ẹni tó yẹ kó súnmọ́ kó bá lò pọ̀ tó bá bá lò pọ̀ kó tàtà rẹ̀ kó sọdá sí ọ̀run àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì yóò máa tàkìtì ní tí ó fi kú ẹlòmíì yóò máa mu omi ní tí ó fi lọ kó sínú odò tí ó fi kú so ṣé léyìí ni a fi rọ́pò òfin ọba tó dá wa tí ó fi kó àwọn èèyàn lọ́gbọ́n láti má lè ṣe kíni láti má lè ṣàgbèrè so meanwhile nínú ìlànà Yorùbá yìí náà ó ní àwọn oògùn jákujàku tí wọ́n fi máa ń gbé mọ́gùn kúrò lára obìnrin tí ọkùnrin ó fi bá a sùn fáìn ẹni pé ẹ̀sí lójú ọ̀nà rárá àti rárá àmọ́ tẹ́nìkan bá ṣe àgbèrè tí wọ́n dẹ̀ lóko pa yóò kọ́ àwọn ẹlòmíì lọ́gbọ́n wọn ní fẹ́ ṣe mọ́ ṣẹ̀rí àdá púpọ̀ ẹ̀yin lẹ̀ nílà káì kankan ṣébi táwọn wà padà sínú ìlànà Yorùbá tó pé ìlànà ìyẹra ẹni jẹ ni ìrẹ́ Koko Zaria káàsùn gbogbo fi gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ ó fi kọ́rọ̀ jọ ó ṣe wàhálà ó dààmú ó kó dúkìá jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan wá dé lọ́sàn kan òru kan ó wájú gbogbo ẹ̀kọ́ ẹ̀ wá mú kí ni tẹ́sí fún nílànà Yorùbá ẹ fi lẹ́ àbí ẹ fọwọ́ ra lórí ìrọ́lẹ̀ ń pa ẹ mú èrè lọ sí di ogun tí wọ́n lọ ṣépè fún di ogun ṣe eléyìí náà dáa tí ìgé lọ́wọ́ ò bá dáa ṣé kí wọ́n mú lọ sí di ogun kí wọ́n lọ ṣépè fún di ogun òun ló wá dáa ẹ̀yẹn lẹ́mọ̀já ti jà títẹ̀ ìdákan lọ yìí alọ́bẹ̀ ẹ̀dá ó fi mọ́ ẹ̀ mọ́tẹ́ ìṣèjà rẹ̀ common sense yóò wà common sense kàrà àti rárá